ètò kan tó ti mílẹ̀ títí ètò olómi ọgbọ́n ni ọmọ òye lẹ́kàn o ẹwà kan fìdílé àbí ẹ fìdílé kan alẹ́ rẹ kọ́kọ́ o lórí ètò yìí o. alẹ́ rẹ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. bójúmọ́ bá mọ́ ojú àṣẹ méjì àríran kedere ẹsẹ̀ àṣẹ méjì àárín wàṣàwàṣà mo ní kámúragbá tàrágbá kámúragbá tàràgbà kámú ẹ̀gbẹ́ owó kámú rèlú ẹ̀gbá tàbá mú rèlú ẹ̀gbá káfíragbá ńlá káfíra á wálé bàbá aragbá ńlá òun délé kátúgbé fún gbàdà kí gbàdà ó tagbá ńlá kò fi dágbádá ńlá ọwá ní tí gbàdà bá dágbádá ńlá tán kákìlọ̀ fún gbàdà kó jìnnà ságbádá elépo nítorí pé agbẹ̀dẹ elépo ó lè ṣe bẹ́ẹ̀ kó ba agbádá gbàdà jẹ́ ojúmọ́ ire lónìí o ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìbùkún ojúmọ́ ìgbéga náà sì ni pẹ̀lú ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ń ní àǹfààní láti máa wò wá káàkiri àgbáńlá ayé pátápátá ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá ò ní di láṣẹ Elédùmarè ọwọ́ wa méjèèjì ọmọ làá fi gbéjò àní fi gbóòkú ọmọ àní róńgbé sọnù bí ó ṣe bí ọmọ láṣẹ Elédùmarè ìrì àwa wa rí ayọ̀ àwa wa rí lónìí ohun gbogbo tá à ń kanlẹ̀kùn fún l'Elédùmarè yóò ṣílẹ̀kùn òun náà yóò ṣí fún kó wá wa láṣẹ Elédùmarè ẹ má gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ẹ bá mi share rẹ̀ ẹ bá mi like ẹ comment pàápàá jùlọ ẹ bá wa subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi Oyènẹ́kàn ló kọ bàbá tó bí ń lọ́mọ Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ará akéne mi màjò méjì ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sì nìyàn ìdí tí mo ṣe kọ́kọ́ fi mú àtàmọ́ ọ̀rọ̀ yìí ní àtàmọ́ mátamọ̀ tí mo fi mú wá fún yín nítorí pé ohun tó bá jọun òun la fi ń wé wọn epo ẹ̀pà ló jọ pósí kíni ẹ máa dá mi lóhùn ńlé. kábíyèsí ọba Olúwo tìlú Ìwó kódà àwọn kan ní a máa pè wọ́n ní ọba mọ́ ká máa pè wọ́n ní emir ti Ìwó wọ́n ti ń wá ojú rere àwọn èèyàn báyìí wọ́n ti ń wá ojú rere aráàlú láìsí olóṣèlú kábíyèsí wá wọnú ọkọ̀ àwọn ọkọ̀ atoríbẹ̀wù yẹn ọkọ̀ tó máa ní open roof tí wọ́n máa ń torí bọ̀ tí wọ́n máa ń torí ẹ̀ jáde tí àwọn olóṣèlú tí wọ́n bá fẹ́ campaign kábíyèsí wá wọnú ọkọ̀ yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pín 1,000 naira lé àwọn aráàlú Ìwó lọ́wọ́ ṣé wọ́n ń wojú rere wọn ni ṣé mọ̀ yìí pé mo ti sọ yìí pé wọ́n gbé agbádá ńlá wọ́n gbé fún gbàdà wípé gbà lọ́tà kó o fi dágbádá ńlá o gbàdá wá ó ta agbádá tán ó fi dágbádá ńlá kò wá kíyèsí agbádá elépo gbàdá ti wá fi agbádá yí agbádá elépo epo ti bà agbádá jẹ́ ó wá nìṣó lódò kí wọ́n lè fọ́ mọ́ kábíyèsí ọba Olúwo wọ́n wá ń campaign láàrin ìlú Ìwó wọ́n bẹ̀rẹ̀ sí ní fún wọn ní 1,000 naira àwọn èrò bẹ̀rẹ̀ sí ní gbátẹ̀lé wọn lẹ́yìn wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ ojú rere wọn ẹ jẹ́ ẹ kọ́kọ́ fún yín ní fọ́nrán fídíò yẹn ná kí ẹ kọ́kọ́ wò tẹ́ ẹ bá wo fọ́nrán fídíò yẹn ẹ tún wá wo ibi tí kábíyèsí ọba Olúwo tí wọ́n ti bẹ̀rẹ̀ ọba Olúwo ń gba àwọn ọba lámọ̀ràn wọ́n ń wojú rere aráàlú wọ́n tún ń wo ojú rere àwọn lọ́balọ́ba ẹ kọ́kọ́ lọ wo fọ́nrán fídíò eléyìí ná tẹ́ bá wo fọ́nrán fídíò yìí tá a padà dé àtúwọ́jọ wá ṣe ìjíròrò pọ̀ lórí fọ́nrán fídíò míì tí kábíyèsí wá sọra wọn de bloggers tán báyìí ẹ wo fọ́nrán fídíò yẹn ná.
kábíyèsí o ọmọ yẹn. Baba ni ẹ dúró, baba ni ẹ dúró. máa kí yín káàbọ̀ láti ibi fọ́nrán fídíò eléyìí tí ẹ lọ wò lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú kábíyèsí ọba Olúwo. Òun náà ni a sì ń mẹ́nubà. Ẹ rí bí kábíyèsí bí wọ́n ṣe wá tí wọ́n sọra wọn di ẹni tí ń campaign ẹgbà lọ́tún 1,000 naira. Kábíyèsí gbé béèlì 1,000 naira, that is 100,000 naira tí mi ò bá mistake ẹ̀. Ó wá bẹ̀rẹ̀ sí ní sá kó láwọn aráàlú lọ́wọ́, ìtó gba 2,000, ìtó gba 1,000. Ó bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri inú ìlú. Eléyìí máa wá nágbára o. Nígbà táwọn fúnra lára wọn tí wọ́n ti rí wípé táwọn fúnra lára wọn ti rí pé kínní yìí kò sẹ́nu re mọ́ o. Àwọn aráàlú ò nífẹ̀ẹ́ wọn mọ́. Wọn ò nífẹ̀ẹ́ wọn o. Òun ló mú kábíyèsí I am very sure pé òun ló mú kábíyèsí láti lọ wò ká àwọn aráàlú tún lè máa ròyìn wọn pé kábíyèsí wa ó ń pín owó fún wa, ó ń ṣe gbá, ó ń ṣàwo, ó ń ṣe kòkò bàbá àṣàsùn.
kábíyèsí sá o mo yíká ọ̀tún mo yíká òsì ǹjẹ́ rọ́bà fín arọ́bà fín lọ́ba ń pa o ǹjẹ́ rọ́bà fín o èmi ò rí yín fín o kí ni ká pè náà ṣé ebi ń pa àwọn ọmọ ìlú Ìwó ni ẹ wá wo bí tàgbà àtọmọdé bí wọ́n ṣe ń gbá tẹ̀lé wọn lọ ṣùgbọ́n ṣe ẹ ṣàkíyèsí pé púpọ̀ nínú àwọn tí ó ń tẹ̀lé wọn ẹ rọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Fúlàní bẹ̀ ẹ rí wọn bẹ̀ níbi tí kábíyèsí ti ń fún wọn lówó àwọn tó jẹ́ òdìlé tí wọ́n jẹ́ bíi bóyá DSS àbáwọn ọlọ́pàá tí wọ́n tẹ̀lé kábíyèsí ẹ rí bí wọ́n tún ṣe ń nu àwọn aráàlú láì ṣe wúrẹ́ láì ṣàgùntàn láì ṣẹranko tí wọ́n nà pé gbà ó yá máa jẹun gbà ó yá máa jẹun láì ṣàgùntàn tí wọ́n tó fi ń jẹun kọ́lọ́hún wá ṣàánú wa kó má di pé nǹkan tá a fẹ́ jẹ báyìí ni òjá wa gbọ́n mọ́ ẹ rí i pé mo ti sọ wípé àwọn ọmọ ìlú Ìwó kan wọ́n ní ó dà bẹ́ẹ̀ àwọn kan ní kò dà bẹ́ẹ̀ ẹnu wọn ò fúnra lára wọn ò kù ẹ wá ní sùúrù ẹ ṣe fọ́nrán fídíò eléyìí tẹ̀ wò ẹ ṣe lé ní o ìkejì ìbẹ̀rẹ̀ kábíyèsí ti wá sọ ara wọn di adviser orí ẹ̀rọ ayélujára o kábíyèsí will now set a phone níwájú wọn báyìí àwọn náà ti di royal blogger wọ́n á set phone síwájú wọn wọ́n á máa ṣe live wọ́n á máa ṣe fídíò lórí fídíò tí wọ́n ṣe kò pẹ́ yìí wọ́n ń gba àwọn ọba àwọn náà ń gbà wọ́n lámọ̀ràn wọ́n sọ̀rọ̀ lórí àwọn ọba tí wọ́n ṣẹ̀ jẹ àwọn ọba tí wọ́n ti jẹ tipẹ́ gbígbà wọ́n lámọ̀ràn sì sọ̀rọ̀ lórí àwọn ọba tí wọ́n ti jẹ tipẹ́ bákan àwọn kan tí wọ́n ṣẹ̀ fẹ́ jẹ bákan lọ́tún àti lósì. ẹ jẹ́ ń gbé fọ́nrán fídíò yẹn náà wá fún yín kẹ́ ẹ tún wò yẹn náà nígbà tí kábíyèsí ọba Olúwo tí wọ́n sọra wọn di royal blogger tán. èmi ti wò pé bẹ́ẹ̀yàn ọba ti jẹ́ kábíyèsí kábíyèsí ò ń ṣe blogger láti ilẹ̀ náà ká bá sọ pé bóyá wọn náà sì ń wò wípé ẹjẹ́ àjọ máa jẹ́wọ́ orí ẹ̀rọ ayélujára kí gbogbo ẹ̀ kó lè máa wọnú ara wọn ẹ jẹ́ ń fún yín fọ́nrán fídíò yẹn náà kẹ́ ẹ lọ wò yẹn náà kẹ́ ẹ rí nǹkan tí kẹ́ ẹ tún gbọ́ nǹkan tí ẹ rí i pé wọ́n tún ń dọ́gbọ́n fa ojú àwọn lọ́balọ́ba wọ́n ń dọ́gbọ́n fa ojú wọn mọ́ra ni ẹ gbọ́. fún gbogbo ọba ilẹ̀ káàárọ̀ oòjíire pàápàá àwọn tí wọ́n ṣẹ̀ ń di ọba tí wọ́n bá ti fi ẹ́ jẹ ọba kò sí ẹnì kankan tó lè fi ẹ́ jẹ ọba àfi Ọlọ́run ọba. gbọ́wọ́ àwọn gómìnà wọn ó ti bí ọ lọ́ba ó ti jẹ Ọlọ́run ti yàn ọ́ lórí adé látọ̀run wá. n tí ń jẹ́ ọba òun gangan ni Ọlọ́run ọba. ìwọ wá ni òun ṣe ojú Ọlọ́run lórí ilẹ̀ nílùú tí wọ́n fi ẹ́ jọba lé. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe tó máa ń wà òun ni wípé táwọn èèyàn bá ti gba ọba tán tí ẹni tó lè sọ pé tó lè stamp ẹ̀ tá endorse ẹ̀ tí ò bá endorse ẹ̀ ò lè dọba. ìyẹn ni gómìnà gbọ́dọ̀ lè tí ò bá fòǹtẹ̀ ìlú kò sẹ́ni tó lè dọba ẹni tí gómìnà bá mú ni òun náà dẹ̀ ni Ọlọ́run mú ní o gẹ́gẹ́ bí orí adé. gbogbo ìgbà tí ó bá fi wà ń bẹ̀ bá àṣoṣù kan kọ́lọ́n jẹ́ apẹ́ lóye ìbá àṣọdún 10 ìbá àṣọdún 2 ìbá àṣe 50 years 60 years gómìnà ni yóò fi òǹtẹ̀ lù.
ní ti èyí tó wà nísìn. Ayé àtijọ́ ti yàtọ̀ tó yẹ pé wàá jagun débẹ̀ ìwọ àtàwọn ọmọ ọba ẹjọ́ dù. Nísìn ọ̀pọ̀ ìlú tí kò bá ní ìlú tí ò léèyàn tàbí tí ò sí nǹkan kan bẹ́ẹ̀ ni wọ́n èdù tó lè sọ wọ́n ní Ifá ló mú wọ́n ní Ifá ló mú ọ. Ifá ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọba òun ni wọ́n ní ibi tí wọ́n máa tọ́jú bọ̀, bó sọ̀dọ̀ wòlíì, bó sọ̀dọ̀ pásítọ̀, bó sọ̀dọ̀ aláwo, bó sọ̀dọ̀ àfáà. Àwọn tí a máa ríran ni wọ́n mọ gbogbo wọn ni wọ́n rà dé lórí wọn. Ṣùgbọ́n ẹni tọ́lọ́hun ó mú gẹ́gẹ́ bí ọba. Ifá gan òṣùwọ̀n ni máa wò. Yóò ní òṣùwọ̀n eléyìí kún, òṣùwọ̀n eléyìí kún, kò lè sọ fún wọn pé òwò gangan ní ìlú tí ọba léèyàn tọ́já búlé òun ni wọ́n ní ẹni tí fámúnì òun náà ni wọ́n fi jẹ́ bí ayé àtijọ́ gan ìlú tó bá gidi wọ́n máa dùn ni ẹlòmíì ò ní ẹlòmíì ò jẹ́ ẹlòmíì ò dẹ̀ ní jẹ́. Ṣùgbọ́n lóde òní ẹni tí gómìnà bá ti mú òun lọ́lọ́ mú tábà wá ti mú ọ gẹ́gẹ́ bí ọba gómìnà ni ó stamp ẹ̀. Tó bá wá dé ìlú yín tí gómìnà bá ti stamp ẹ̀ tó bá ti wọ̀lú, àwọn tí wọ́n máa ń ṣe ọba lọ́nà làwọn olóyè. Wọ́n fẹ́ kí ọ bọ orò ìdílé tiwọn. Wọ́n wà lọ gbọ́dọ̀ bọ kẹ́ni ọgbọ́dọ̀ bọ ilé ìgbọ́dọ̀ bọ ilé. Tó o bá bọ ṣé wọ́n lè yọ ọ lọ́ba? Wọn ò tó bẹ́ẹ̀, wọn ò lè yọ ọ lọ́ba. Ẹni tó lè yọ ọ lọ́ba òun ni gómìnà. Ṣùgbọ́n tó o bá ti dúró ti Ọlọ́run ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí tó bọ òrìṣà, o ò ní láti wọ́rì. Kò tí ì sí gómìnà tó lè yọ ọ lọ́ba. Ẹ̀yin tẹ́ ẹ má bẹ̀rù, ẹ̀yin ni àwọn ẹ̀yin tẹ́ ń bọ òrìṣà ẹ̀yin. Bẹ́ẹ̀ mi ṣe wà ẹ́, mo dúró tọba tí wọ́n rọ̀ lóyè. Torí ẹ̀ mi ì wọ́rì pé gómìnà kan lè yọ mí lọ́ba. Nítorí mo ti dúró ti ọba tí ò sí rọ̀ lóyè, ọba tí ń jẹ́ kábíyèsí kò sí. Níjọ́ tó bá ti ń lo àṣẹ ọba tí ń jẹ́ kábíyèsí, gómìnà náà yóò máa rọ́ Ọlọ́run lára ẹ̀. Ọlọ́run ló gbóhùn náà síbẹ̀. Kò tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin ọba ẹni tí ń jẹ́ ọba kò sí òrìṣà kúnlẹ̀ bọ kankan tó ní ipò ọba. Olódùmarè ọba kan ṣoṣo tí ò pé méjì, òun ní ń jẹ́ ọba, òun ní ń jẹ́ kábíyèsí, òun ni wọ́n wá ń rólé fún. Ọba ló yẹ kó máa gbé Ọlọ́run ga ju àwọn àfáà àti pásítọ̀. Àfáà àti pásítọ̀ ìránṣẹ́ làwọn ìránṣẹ́ Ọlọ́run. They are messengers. Àwọn kan náà ń rólé fọ́lọ́run. Ọba ìlú ló ń rólé fún Ọlọ́run ọba. Ilé tó wà gan tó bá ti wà fín, ilé àdúrà ní mọ́ṣáláṣí, ilé àdúrà ní ṣọ́ọ̀ṣì, ilé àṣẹ ní ilé aláṣẹ. Tásìlá aláṣẹ kí là ń fọ ọba pé ọba ò ọba aláṣẹ. Ọba ní aláṣẹ, so ilé àṣẹ ní ààfin ọba. Àṣẹ tó ju gbogbo àṣẹ lọ fún wọ ọba tó bá bọ. Ọba yìí ṣe gbogbo ẹ̀sìn. Ẹ̀sìn tó bá gbọ́dọ̀ ṣe ní ẹ̀sìn tó jẹ́ tó ń sin Ọlọ́run ọba nìkan. Ọlọ́run nìkan ni Ṣàngó bọ, òun ló sìn. Ọlọ́run nìkan ni gbogbo àwọn ọ̀rúnmọlẹ̀ ilẹ̀ Yorùbá, gbogbo àwọn òòṣà ilẹ̀ Yorùbá. Ọlọ́run nìkan ni a sìn. Ìwọ náà ó wà sí bí bàbá rẹ, ó sìn Ọlọ́run nìkan. Kì í ṣe pé ó wà tún wá sọ pé ó fẹ́ sìn àwọn bọ̀dá rẹ tó ṣẹ̀ lọ. Wàá dúró tọlọ́run. Ìwọ ni ó ti wá dọba nísìn, so ìwọ làṣẹ wà lọ́wọ́ ẹ̀. Ọba tó bá ń dúró ti Ọlọ́run nìkan yóò ní àṣẹ ọba lẹ́nu. Àṣẹ Ọlọ́run ọba. Ọba tí ń bá ń bọ òrìṣà yóò ní àṣẹ òrìṣà. Àṣẹ òrìṣà òrìṣà ọ̀láṣẹ. Òrìṣà ọ̀láṣẹ. So ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá, àṣà tiwa, ìṣe tiwa ó dùn, ó dáa láì bọ òrìṣà. Èmi ń ṣàṣà, ò ń ṣe ìṣe Yorùbá. Òrìṣà bíbọ ò sí ńbẹ̀. Òrìṣà bíbọ òun yẹn ní pé àwọn ẹ̀yin ò
wọ́n ti tako ntí wọ́n dúró fún gangan òrìṣà bíbọ àti ọba ọlọ́run ọba tó ń ṣojú ẹ̀ wọ́n bára wọn ṣe orogún ni wọ́n tó bá ti wá ń bọ òrìṣà o ti gbé nǹkan tí ì ṣe tiẹ̀ o ti gbé máa èwo ló wàá sọ fáwọn tí ń bọ òrìṣà yẹn nítorí àwọn tí ń bọ òrìṣà yẹn wọ́n àṣìṣe nìyẹn ìyẹn ṣe ìṣẹ̀ṣe ní àṣà àti ṣe táwa ń ṣe tèmi ń ṣe nílùú Ìwó láìsí ìbọ̀rìṣà níbẹ̀ ìyẹn ni wọ́n ń pè ní ìṣẹ̀ṣe ọlọ́run ó tún máa fi kọ́ yín á tún máa fún yín ní ọ̀pọ̀ nǹkan mi ọlọ́run ó wà pẹ̀lú yín ọlọ́run ó ṣàánú fún yín ìlú àṣẹ ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí olódùmarè. tó ọ̀rọ̀ yìí yóò máa lẹ́yìn o àjàǹtí ele ilẹ̀kẹ̀ má já síbí má já sọ̀hún ibìkan náà ni ó padà já sí ó ti já síbì kan lọ́dọ̀ kábíyèsí ọba Olúwo ṣùgbọ́n wọn tí ì mọ bí wọn ó ṣe gbé kalẹ̀ bí wọn ó ṣe ṣe ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ tí wọ́n sọ wípé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ni wọ́n fún àwọn ní ìyàwó tó fẹ́ pa àwọn tó fẹ́ gbẹ̀mí lẹ́nu ṣé ẹ mọ̀ wípé ìyàwó yẹn ó ti release press release yá ó ti release press release láti lè sọ ó ti sọ bí ọ̀rọ̀ ṣe rí gangan for past 5 years ago ló sọ bí ọ̀rọ̀ ṣe rí ọ̀rọ̀ arábìnrin yóò yàtọ̀ ó ní ọba kan ní Èkó ló introduce òun sí kábíyèsí kò tẹ̀ sí ọ̀rọ̀ ní Ilé-Ifẹ̀ rárá ń bẹ̀ kábíyèsí tó wá ń di wípé wọ́n ń bẹnu àtẹ́lu Ilé-Ifẹ̀ yìí wọ́n ti fi ìgbà kan fẹnu ara wọn yìí sọ wípé Ilé-Ifẹ̀ ní orísun gbogbo ilẹ̀ tẹ́ bá fẹ́ fọ́nà fídíò yẹn náà tún wà ńlẹ̀ wọ́n ti gbàgbé pé tí èèyàn bá gbàgbé ọ̀rọ̀ social media ò ní gbàgbé kò tẹ̀ ń ṣe bí irú ẹ̀yin tó jẹ́ wípé social media ẹ nífẹ̀ẹ́ pọ̀ bẹ́ẹ̀ tọ̀ social media bẹ́ẹ̀ wúkọ́ social media olórí wọn àná ó release press release ẹ máa rí gbogbo àwọn nǹkan tó kà lẹ̀ síbẹ̀ lẹ́sẹsẹ ẹ má gbàgbé láti bá wa ṣe fọ́nà fídíò yìí bẹ́ẹ̀ sì rí ẹ má gbàgbé láti bá subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ẹ fi èròǹgbà yín sọ sábẹ́ comment section kábíyèsí ọba Olúwo wọ́n ti ń wá ojú rere àwọn èèyàn stylishly ni o stylishly òun ni o wọ́n wà nítorí àwọn lọ́balọ́ba tí wọ́n ń bá sọ̀rọ̀ yẹn àwọn tó jẹ́ ọba tuntun àbí kí ni wọ́n fẹ́ dọ́gbọ́n fa ọ̀dọ̀ tiwọn fa ojú wọn wá sọ̀dọ̀ tiwọn ni o stylishly ni o. ẹ má gbàgbé ayé sísílẹ̀ fún ìpolówó ọjà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ sí ń bọ̀ lójú amóhùnmáwòrán yìí. kọ̀ mí láyọ̀ àtàláfíà òun náà láfi pàdé láṣẹ lẹ́dùnmarè ó dàbọ̀.